kì í ṣe gbogbo àkàndá ẹ̀dá pátápátá tẹ́ ń wò lójú òpópónà ní oníbàárà o. Àwọn àgbà bọ̀ wọ́n sọ pé bónígbà bá ṣe gbégbá rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ṣì bá gbé. Àwọn àkàndá tẹ́ ń wò yìí ni wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe. Iṣẹ́ tá a mọ̀ tó ń ṣe náà la mọ̀ sí powerlifting. Nínú Adámọ̀sìngbà nílẹ̀ Ìbàdàn ni wọ́n wà, nínú stadium gangan ni wọ́n wà. Ẹ wá wo bí wọ́n ṣe ń lora wọn lọ́nà tó jẹ́ pé wọ́n fi ń rí jíjẹ mímu tí wọ́n sì ti ń ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí ló mú mi gbéra pa èmi mọ̀yìn ọ̀rẹ́ ìyẹn Abbas Taiwo Ojútẹ́lẹ̀, mo sì dé ọ̀dọ̀ wọn mú fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú wọn. Yẹn láàrin ìṣẹ́jú mélòó kan, bòmílì ìṣẹ́jú kan péré kò fi gbọ́ láti ẹnu àwọn àkàndá yìí bí wọ́n ṣe ń gbé irin lóhùn wò yìí. Mò ń bọ̀. Rárá, ó jẹ́ ìlú fídíò gan lórí kíní. Party uncle mi so ìkan lára àwọn ọ̀gá ní sport council wọn wá sí Mr. Obisheso kọ́nà kẹ́ wọ́n ti ṣàìsí ní ìsìnkú so ibẹ̀ mo ti pàdé wọn wọ́n ṣáàrí condition mi lọ́mọ abọ́mọ́ mi sọ̀rọ̀ pé àmọ́ lè ṣe sport ìgbà yẹn lèmi ìṣẹ̀jáde secondary school so àṣàwà bọ̀ table tennis ìgbọ́ kọ́kú ọjọ́ kan tí mo ń bọ́ aṣọ ni coach kan rí apá mi báyìí mo ṣe gbogbo tóbi díẹ̀ wọ́n á ní àpé mojú àwọn pàálí wọ́n á ní kí wọ́n mi jẹ́ ká yọjú wò. Àti wá wọlé torí lọ́rí ṣe ó wá wù mí mú mi lè kọ́jọ pé kì í ṣe mú wa ní àláìlà àwọn olè gbà ṣáà bẹ̀rẹ̀ bẹ̀ wọ́n wọn ní àwọn fọwọ́ sí. Àti gba ilé sí darapọ̀ mọ́ àwọn parapá wá lè ẹ̀ṣin púpọ̀. Ẹni tí a ṣe ìfọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú rẹ̀ tán náà ni orúkọ rẹ̀ ń jẹ́ Tóyọ̀sí. Nínú Adámọ̀sìngbà ló wà lára àwọn powerlifting ló wà. Níbi tó ti ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí ẹ rí pé aṣọ orílẹ̀-èdè wa náà ló wọ̀. Irin náà ló ń gbé lọ́wọ́lọ́wọ́ tẹ̀tí irin ìkan lára wọn rèé. Ẹ jẹ́ ká tún gbọ́ síwájú sí i, mò ń bọ̀. Kí ni báyìí pé ǹjẹ́ ẹ ní sẹ́yìn náà ń gba ẹ̀tọ́ kan látọ̀dọ̀ ìjọba? Bẹ́ẹ̀ ni pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run à ń gba sálárì ṣé ẹjẹ́ á tún fi kún báyìí pé ṣé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbà ẹ ti lọ fún ìdíje dáadáa rí látọ̀dọ̀ ìjọba àwọn bó lẹ ti dé rí? Kò ló ń kà ó láti mo bẹ̀rẹ̀ ní 208 so first game tí mo kọ́ lọ ní Kada game so ìgbà yẹn bí oṣù mélòó kan tí mo dé ni so February 2009 so ìgbà yẹn mo ṣe kò kẹrin so ìgbà yẹn ló yẹ kí n lọ ní Port Harcourt but ìgbà yẹn mọ́ mi kú àwọn camp mine so mi lè compete so first time mo kọ́ win ní Èkó festival láti silver medal so láti ìgbà yẹn ni Ọlọ́run ti ṣe àmì tẹ̀gbẹ́ tí màá win silver màá win gold tí what's now come to us màá win bronze. Agbára sí paper weight tí ẹni lé o. Yes. Compose. Ready. Okay. Go there. Toya baby, let's go. Well done, baby. Chairperson, I need the ìrànlọ́wọ́ tó pọ̀ gan. Àti ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹbí, ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́. Gbogbo kọ́kọ́ lówó ń gbà mí, àmì kí n ṣáájú èèyàn gbà mí lójú owó lọ. Ṣùgbọ́n most importantly, àkọ́dá ìdá nídìí owó tó pọ̀. Torí ibi tẹ́yìn lè lọ sí àlè lọ sí Mọ́kọ́lá sí kẹ́yìn rìn. Ọ̀rú àwọn àlè rìn, ìwọ̀n bá lálẹ́ rìn. So gbogbo kan wá bí owó ni. So a máa gbọ́ padà ṣe gbáṣà ọ̀. So I need the ìrànlọ́wọ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tẹ́ jẹ́ àkàndá, ó lè rò pé àwọn tí máa ń wo àkàndá tó bá jẹ́ obìnrin. Most importantly, nǹkan tí mo wáyé pa àwọn ènìyàn tó máa àwọn látọ̀dọ̀ ọkùnrin ni pé àwọn lè ṣe bó ṣe wù wá pẹ̀lú àwọn lè ṣe bó ṣe wù wọ́n pẹ̀lú wa pé as a most of us wọ́n máa ń abuse us sexually because wọ́n máa ń bí wọn lè lágbára àti lè ju láti
bá wọn fa ìgbára wọn lẹ̀. So most important nǹkan tí mo máa ń rí tó máa ṣe wá common láàrin àwọn àkàndá ẹlòmíràn kí lè sọ síta náà tó yẹ pé kò tó máa ṣẹlẹ̀ sí wọn tó yẹ pé tó bá bẹ́ẹ̀ lọ́wọ́ kánsẹ́lọ̀ yìí most of them máa yà sọ fún mi pé most of them máa ń rí àná tó dípẹ̀ lórí àwọn parents ẹ̀ pé parents mi náà kò kí ń tọ́jú àkàndá ọmọ ẹ̀ wọ́n máa wọ pé kí ni ọmọ ilé yìí jẹ́ wọn lè mọ̀ pé kò sí ibi tí yóò lè dé láyé pé yóò jẹ́ àkàndá yìí rẹ̀ kí ọmọ achieve aim so ẹlòmíràn tó bá neglect àbí tí àwọn parents ò bá bójú tó dáadáa most of them máa ń rí tó yẹ pé ó dẹ̀ máa jẹ́ nǹkan ìbànújẹ́ fún wọn so àti pé ẹni máa fojú pé kàlélẹ̀ yìí bí mo ṣe fẹ́ jáde lọ́wọ́ bá mi gan ẹni mi lè mo ti lóṣù pọ̀sọ̀ lórí tí èmi àti èèyàn kan mo ti ẹni yẹn ní wíjẹ ẹnìkan ná 20 naira sí èmi àtẹ̀yẹ ọ̀bẹ ṣé mo tọrọ owó lọ́wọ́ tí màá tẹ̀ tọrọ owó lọ́wọ́ ọlọ́tẹ̀ mi yẹ kí n rí kan náà fi tọrọ owó torí iṣẹ́ mi tó mi jẹ so kọ́tọ́ a máa ń ẹ̀ǹkátà ó pọ̀ gan àti láàrin family kan gbà mí pé àwọn òbí mi tẹ̀ pé wọ́n máa ń fi ọmọ sínú yàrá àmọ́ àkọ́dá tó wà nínú ilé tẹ́ pé ìṣẹ́yà àwọn àtàrí tájà ìsàlẹ̀ rẹ̀ àmọ́ ìyàwó tó wà nínú ilé tẹ́ pé ẹlòmíì tó bá wọn gbélé gbòǹgbò kó àkọ́dá wà nínú ilé tó tẹ̀pọ̀ máa dé wọn so oríṣiríṣi. pé ènìyàn jẹ́ àkàndá ẹ̀dá kò ní kí ó fẹ́ níbẹ̀ kó sọ̀rọ̀ rẹ̀ di alágbe tó ń pè ní oníbàárà lójú òpópónà káàkiri ẹ jẹ́ ká fi ẹ̀kọ́ kọ́ láti ara àwọn àkàndá ẹ̀ tó jẹ́ pé wọ́n yan iṣẹ́ ká máa gbé irin tá a mọ̀ sí parapara lifting ní ààyò tí wọ́n sì ń ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìpínlẹ̀ wọn lápapọ̀. Kò sí bí ẹ bá ṣe rí àwọn agbábọ́ọ̀lù tí wọ́n wà bákan náà ni a ní àwọn àkàndá tí wọ́n ń gba bọ́ọ̀lù ó ní bí wọ́n ṣe ń gbà láàrin ara wọn. A ní àwọn tó jẹ́ pé wọ́n ń gba ẹ̀yìn orí pápá tá a mọ̀ sí table tennis bákan náà la ní àwọn tó ń sáré nínú àwọn àkàndá síbẹ̀ síwájú bẹ́ẹ̀ la tún ní àwọn kan tó jẹ́ pé odò làwọn ń wẹ̀ tá a mọ̀ sí àwọn tí wọ́n ń swim nínú àwọn àkàndá oríṣiríṣi bẹ́ẹ̀ ni ó wà nínú àwọn àkàndá tí wọ́n ń ṣe kò ń ṣe gbogbo àkàndá bẹ́ẹ̀ bá ní àkàndá ẹ má jẹ́ kí a máa fojú pé oníbàárà nìkan ni wọ́n lè yà bí wọn ò wúlò ní àwùjọ ká máa fojú pé ẹ ń bá ṣe ti rí àkàndá oníbàárà ni wọ́n ẹ̀yin bá nírú àkàndá bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin náà lè encourage ẹ jẹ́ kó mọ ohun tó lè fira rẹ̀ ṣe ìtumọ̀ ni pé kò sẹ́ni tí ò wúlò ní àwùjọ gbogbo wa pátápátá báyìí ni adẹ́dà ló dá wa sí pẹ̀lú ohun kan tàbí méjì ó lè jẹ́ pé ògo ìdílé tàbí ògo ẹbí náà ni ẹ̀ ń tì mọ́nú ilé tẹ́yìn ò fẹ́ kó jáde látara ìpèníjà ẹsẹ̀ àbí ìpèníjà apá tó ní tí kò lè dágbé tẹ́wàá fi wò pé irú ẹni bẹ́ẹ̀ kó mọ tọrọ bárà lẹ́gbẹ̀gbẹ̀ títì náà ni ohun tí ó lè ṣe àwa ní kí á jẹ́ kí wọ́n mọ̀ pé ohun tí wọ́n lè ṣe pọ̀ yàtọ̀ sí pé kán máa fi wọ́n tọrọ bárà bí gba àgbéká káàkiri irú àwọn àkàndá eléyìí example ni wọ́n jẹ́ fún àwọn tó kù tá a mọ̀ sí àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́ fún àwọn àkàndá tó kù wọ́n tún kù síwájú bẹ́ẹ̀ kò ń ṣe ẹ̀túnwò ọkùnrin kan náà lẹ́túnwò tó náà sọ nípa ìrìn àjò ayé rẹ̀ ó sọ pé rẹ́díónìkì ni òun kọ́kọ́ kọ́ ní gbèsè ayé òun kó tó wá di pé òun darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń gbé wéètì ní inú Adámọ̀sìngbà nìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń kálukú wọn kẹnubọ̀rọ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n sì ti ń gba owó oṣù wọ́n sì ń ṣojú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà káàkiri tìbútòrò àgbáyé wọ́n ti lọ sí France wọ́n ti lọ sí oríṣiríṣi ìdíje náà wọ́n ti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti wọ bàálù ibi tẹ́lẹ́sẹ̀ méjì gun ò tí ì dé tó lápá tó lẹ́sẹ̀ ò tí ì dé wọ́n ti débẹ̀ tí wọ́n látàrí pé iṣẹ́ tí wọ́n yàn láàyò tí wọ́n ò ríra wọn bí ẹni tí kò wúlò ní àwùjọ ẹ máa bá mi bọ̀. ohun rèé o èyí wà lẹ́ni òsì nǹkan ẹ rí àwọn gbogbo àwọn tí wọ́n lọ pé àkàndá ẹ̀dá ni wọ́n tí wọ́n ní ìpèníjà ẹsẹ̀ wọ́n ní mọ́tò lẹ́ńwò tán fẹ́ wọn nu Corolla Sport lẹ́rí tí wọ́n fẹ́ wà ìkànnì wọn náà lò wá ohun tó wà níwájú tó ń rìn bọ̀ níwájú tó ń rẹ̀rìn sí wa nínú kámẹ́rà òun náà ló wọ́n lámọ̀ sí agbára pọ̀ ó ní MOF ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n fún ní àmì ẹ̀yẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yíyún Jonathan ló fún ní àmì ẹ̀yẹ bẹ́ẹ̀ bá lọ sórí Google ẹ bá níbẹ̀ Ibrahim Adeleke ni wọ́n ti lọ tó náà ti ṣojú orílẹ̀‐èdè wa Nàìjíríà rí nínú ìdíje àwọn àkàndá ẹ̀dá òun náà ni wọ́n tún ti lọ ló fẹ́ lọ gbé ìrìn wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi irin ni wọ́n máa ń gbé wọ́n bá ṣe ní agbára sí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń gbé irin yìí tí wọ́n sì ti gba oríṣiríṣi góòdù wúrà
àti fàdákà fún orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí pé wọn ò ríra wọn gẹ́gẹ́ bí ẹni tí kò wúlò ní àwùjọ. Ohun tí à ń gbìyànjú àti sọ fún wọn náà ni pé bàbá rí àwọn àkàndá yìí, wọ́n sọ pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà ni ẹnì kejì rẹ̀. Ní tí yóò fọwọ́ máa kó fún wọn lójú títí pọ́n fi tó sì wọ́n kó ṣàánú àwọn àkàndá ẹ̀dá. Bó bá ríra àwọn eléyìí, bóyá complete ohun tán máa fi lò ló lè ra fún wọn. Ẹ̀yin náà lè wá sí Adámọ̀sìgbà tápọ̀ nǹkan kan àbí nǹkan méjì lè ṣe fún wọn láti fi ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin náà wá síbẹ̀ wá ṣe fún wọn torí pé kí ni wọ́n nílò ìrànlọ́wọ́ tó pọ̀. A mọ̀ pé nípa ìpèníjà wọn, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe tiwọn báyìí, ìjọba àpapọ̀ náà ń gbìyànjú agbára títí wọn, wọ́n ń gbìyànjú agbára títí wọn, ṣùgbọ́n omi máa pọ̀ ju ọkà lọ nígbà ẹ̀wọ̀ agbára ló ti gbé wọn ló ti gbé wọn ẹ̀gbọ́n ṣe na àsíá white sókè fún látàrí pé ó gbé dáadáa. Òun náà ni àwọn ẹ́pà rẹ̀ ń bọ̀ láti wá gbé padà sórí kẹ̀kẹ́ wọ́n sì dá padà síbi tí ó ti ń bọ̀. Ohun tí mò ń sọ bọ̀ náà ni pé irú àwọn eléyìí kò sí ọ̀nà tí a ò lè gbà ràn ìjọba lọ́wọ́ láti ran àwọn náà lọ́wọ́. Bí a bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìjọba àpapọ̀, ìjọba ìbílẹ̀, ìjọba ìpínlẹ̀ láti ran irú àwọn àkàndá báyìí lọ́wọ́, ẹ pé kò ń ṣe ohun tí ó ní láìfi nínú. Èyí náà ni ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ láàrin ìṣẹ́jú mélòó kan mò ń bọ̀. Ó tó bí ọdún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ Power Lifting? Bí ọdún 13 báyìí tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí. Bàbá mi fi sára ìfojú fi sára wò fine. Wọ́n ní tí wọ́n á pè mí báwo ni ọmọ mi tí o lè máa wá stadium. Mo ní kí mo wá sí stadium bọ́bá mọ̀ sí àyè ọlọ́pàá ìjẹ́ ẹ̀mọ́ ẹ̀dọ́gbé bọ́bá bẹ́ẹ̀ wọ́n sí. Wọ́n sá sọ fún mi ìjọ tó lọ wọ́n bá tóbi lẹ́jọ́ àwọn jìnnì bíi 7 tí mo ti dé stadium. Àwọn onímọ̀ ìṣẹ̀lẹ̀ gbọ́n múra ní pé mo gbọ́ ní sọ sáàdì náà ní ibi tútù náà ní ìjọ ìta ní ìwọlé ọ̀gá mi travel by sáfà mi lọ́wọ́ gbà wọ́n bá wọn ní ọmọ ọjọ́ ẹkùn sára sí ìtàyà láìsí àṣàbẹ̀ wọ́n kọ́ tiẹ̀ tẹ́sì wọ́n kọ́ fi balẹ̀ sí gbogbo wọ́n fi fọ́tìsì gbogbo Irú àwọn tí mo gbé lẹ́ẹ̀kan wà rí. wọ́n fi 50 sí gbogbo wọ́n fi 60 sí gbogbo wọ́n fi 70 sí gbogbo wọ́n fi 80. Níbi tí wọ́n ti ń gbé irin náà lẹ́yìn àwáyé rí pé wọ́n pọ̀ ń bẹ dáadáa torí ìjọba àsìkò. Ẹ bá mi follow page yìí, ẹ bá mi subscribe sórí YouTube channel yìí, ẹ drop comment yín síbẹ̀ láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí àti àwọn ohun mìíràn tí ó ń ṣẹlẹ̀ káàkiri. Bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí àwọn tẹ̀wọ̀ yìí, bẹ́ẹ̀ bá dénú Adámọ̀sìgbà nílẹ̀ Ìbàdàn, ẹ bá sọ pé ọ̀dọ̀ àwọn Power Lift lẹ́ ń lọ, wọ́n mọ̀ yín débi tí wọ́n wà, nílẹ̀ Ìbàdàn ni wọ́n wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Bẹ́ẹ̀ bá rí àwọn òyìnbó tí wọ́n ń ṣe irú eléyìí, á rí pé inú ìgbádùn ni òyìnbó máa ń wà ní tiwọn. Gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò ní ó ti di àkọ́tì tó ti gbó. Ẹni tó bá ní ohun kan mìíràn tó lè ṣe fún wọn tó bá débẹ̀ yóò mọ̀ pé omi pọ̀ ju ọkà ìjọba lọ, ṣùgbọ́n ìjọba ń gbìyànjú. Àdúpẹ́ lọ́wọ́ ìjọba tó ṣe gbé ilé ìkalẹ̀ fún wọn láti máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ ló ń gbógun pátápátá ni wọ́n ń gba owó oṣù láti ọwọ́ ìjọba. Àwọn kan wà tó jẹ́ pé wọn tí gba àmì ẹ̀yẹ kankan fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí ò fún wọn ní àǹfààní láti máa gba àmì ẹ̀yẹ àti máa gba owó oṣù nígbà tí wọ́n ti máa rí àmì ẹ̀yẹ gbà. Ṣùgbọ́n bí a bá rí irú àwọn ẹni bẹ́ẹ̀, àwa náà lè ràn wọ́n lọ́wọ́ látàrí ohun tí a bá ní kó mọ̀ lè bá a sú wọn, torí bẹ́yẹn bá ń ṣe irú eléyìí tí ò wá ní nǹkan kankan tó ń gbà tó ń wọlé sí ní àpò, ẹ rí i pé dúpẹ́ ni bẹ́ẹ̀. Ohun tí ó kọ́kọ́ wá sí lọ́kàn ni pé kò síṣẹ́ kankan tóun lè ṣe, bóyá kò ń fẹ́ kan lọ gbégbá báárà tí kò sì fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí èyí tí ò ṣe rí. Nígbà wọn tẹ̀wọ̀n pátápátá ni wọ́n ní ìpèníjà ẹsẹ̀ tí wọ́n sì ń lu ọwọ́ wọn láti fi ṣe ohun tí wọ́n ní lágbára láti ṣe. Bí àwọn náà bá nìkan méjì tá a bá ṣe fún wọn, bàbá débẹ̀ a ó rí ṣe fún wọn. Ẹ ṣé púpọ̀, ojú tó lè yín rèé.